Ẹ káàbọ̀ sórí ètò Boymuton reality show. Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín. Ẹ wá nǹkan fìdí kẹ́kẹ́ máa fi ti gbé àwọ̀ rẹ̀ tó pọ̀rọ̀ báyìí lọ́mọ ilé ti máa ń jẹ. Ẹ wò ó lórí ọ̀rọ̀ lọ́ọ̀tì náà tá à ń sọ bọ̀. Á tètè parí ìtàn yìí torí ìtàn kan. Ó yẹ kí ìtàn yìí omi gbó kó dùn ní gbogbo òlú. Torí gbà tí wọ́n sọ fún mi, èmi gan rẹ́rìn ni. Ọ̀rọ̀ tó bá kọjá ẹkún, ẹ̀rín báyìí láàfin mọ́ rín. Àmọ́ mo gbàdúrà fún èmi àti ẹ wípé láburú tí máa ń ṣèyìn tí wọ́n fi máa ń fọ̀rọ̀ èèyàn ṣàríkọ́gbọ́n kò ní sí ọ kò ní ṣe èmi náà láṣẹ Èdùmàrè. Ẹ wò ó èmi àtàntí àmì náà ti jọ sọ̀rọ̀ bá ṣe ṣe. Fẹ́mi ti léyàwó rẹ̀ lọ, ẹni tí ò ta ó rà ń bẹ́ẹ̀ àbí kẹ́yìn wọn obìnrin ò ṣẹ̀mí kódà ọmọ ní sùúrù ju kí ló dálẹ̀ lọ o lè sọ̀rọ̀ ẹnu rẹ̀ tán. Àmọ́rú ẹbí wo nìyẹn? Ìwọ náà tó ń wò mí bóyá àwọn ọmọ rẹ máa ń pín obìnrin kan bá lájọṣepọ̀ ni. Àmọ́ torí pé àwọn ọmọ rẹ ní màmá ẹ gbàgbé ń pẹ́ jàre wọ́n mi ẹ gbójú ń bẹ̀ ẹ gbàgbé mi ò míìn. Ìwọ náà sì gbójú ń bẹ̀ ó dákẹ́ ó ní òmíìn ni. Ó gbàgbé wípé àgbà tó rò fọ́ọ̀kà wọn lọ́mọ rẹ̀ ó jẹ́ òun gangan ó jẹ́ ń bẹ̀ kó tó kú láyé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń ṣe nǹkan yìí nítorí pé wọ́n jẹ́ ọmọ yín, ọmọ mi ni ọmọ ẹni ò ní ṣèjú bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ilé ẹni la ti ń dèkúté onídodo. Ṣe ṣáà ń wo ọ̀rọ̀ Jùmọ̀kẹ́ tó gbé ara rẹ̀ wá síta. Ìyá Jùmọ̀kẹ́ náà aláìlójútì àwọn náà ti bọ́ta wọn ti wá sọ tẹnu wọn. Kọ́mọ ọ̀rẹ́ má bàa ní kí wọn náà bọ́ta ń jọ ọjọ́ kọ̀ọ̀kan wá sọ tẹnu rẹ̀. Nínú ní kí n máa sọ fún ọ wípé trend softly. Gbogbo ọ̀rọ̀ kọ́là máa ń dọwọ́ bò ó jẹ́. Abọ̀rọ̀ láti wọ́n mọ́lẹ́ àbí tó bá dé ní ẹ̀yọ́ òdòdìdì. Ṣé ẹ ti wo fídíò tí mo post kí n tó post lé nípa ti àáfà tó ń bọ́ ọmọ ọdún 8 sùn nǹkan ń bẹ̀. Mo post ibi tó ti jẹ́wọ́ ó wà ń bẹ̀. Káì ọmọ àbúrò àáfà yìí ọmọ àbúrò yẹn ni o. Káì ayé mi ti wá di bó ṣe dá o. Gbogbo ń ta bá ti rí bí ẹ ṣáà máa gbà. Ọmọ yìí èmi àti àǹtí àmì náà àti plan bá ṣe ṣe. Fẹ́mi ti kọ̀yàwó rẹ̀ lẹ̀. Àárín ẹ̀gbọ́n Dayọ̀ àti ìyàwó wọn Ògún. Dayọ̀ dẹ̀ ti di bọ̀ìbọ̀ì lẹ́yìn mi. Dayọ̀ tí mo máa ń bẹ̀ kó tó bá mi lájọṣepọ̀. Mo máa ń bẹ̀ Dayọ̀ ní jọ̀ọ́ ọkọ mi jọ̀ọ́. Mo máa ń bẹ̀ Dayọ̀ ní. Dayọ̀ wá dẹ̀ tí ń bẹ̀ mí. Dayọ̀ wá dẹ̀ tí ń ṣe bí ọ̀dọ̀yọ̀ nítorí wípé ó fẹ́ bá ní lájọṣepọ̀. Ẹ wò ó mo bá ní ká ṣe rí ọwọ́ kékeré kan. Mo ní ẹjẹ́ àṣírí ọwọ́ kékeré kan. Mo ní ṣe rí nígbà tí náà ẹ̀sán yìí ń jónú. Mo ti rò wípé o ti bà yé ọ̀tá mi jẹ́. Mo rò wípé kò sí nǹkan kan mọ́. Eléyìí fà á tó jẹ́ kí n mọ hùwà bẹ́ẹ̀ táyé rẹ̀ ti bàjẹ́. Àǹtí Ṣeun ó lóun hùwà bí ẹni táyé rẹ̀ ti bàjẹ́ torí pé nígbà yìí ó ń ṣòun bí ẹni wípé kò sí nǹkan kan mọ́ sẹ́ẹ̀ ayé ọ̀tá àwọn ti bàjẹ́ sẹ́ẹ̀ kí tó tó kù lọ́wọ́ ayé òun sẹ́ẹ̀. Nǹkan kan tí ń ríǹgì ní bẹ́ẹ̀dì orí òun yẹn. Ọmọ ní ẹjá ṣeré ó náà ti ṣe student lòun tẹ́tẹ̀ ló ń ṣe student ẹjá ṣeré owó máa pè Fẹ́mi
màá ní kó wá ní òun tó bá wà gbá tó dé ọkàn wọn ní Fẹ́mi ó sọ pé òun bọ̀ ní ìsọkó òun bọ̀ torí Fẹ́mi ti ń sọ fún pé kí n fọkàn mi lẹ̀ gbá tó Fẹ́mi lẹ̀ asóúnjẹ fún ìmọ̀ jẹun Táyọ̀ wá sọ fún mi pé ṣé Fẹ́mi ẹ̀yìn náà gbé inú mi gbé Fẹ́mi wọ́ àbọ̀ mo ní Táyọ̀ Fẹ́mi ò lọ́lẹ́ o àwọn mẹ́tẹ̀ẹ̀ta àjọ máa sọ ohun níbà yìí no baby I can't take that Fẹ́mi is my friend Fẹ́mi is my friend what do you want to take again why Fẹ́mi ó ní bó ṣe tó baby ó ní òkú ọ̀rẹ́ ni ẹ̀rí kọ́ àwọn baby bó ṣe sẹ́nu yẹn ṣé ẹ̀yin tẹ́tí máa ń lo oògùn fọkùnrin ṣé ìjọba ti lò fún wọn tán ṣé má ṣe má ní ìdìrín nìyẹn. onímọ̀jọ́ ṣe nìyẹn olóòwò rí áàpù. If Fẹ́mi is not sleeping here that means I'm not sleeping here tonight Fẹ́mi let's go. No tó bá ṣe wá síwájú wọn tó bá dé wà lẹ̀ kúnlẹ̀ no you stay let Fẹ́mi go Fẹ́mi cannot go Fẹ́mi is sleeping here ṣé bí ìwọ àti Fẹ́mi lẹ́jọ́ fáàbùrò mi lónìí because àtọ́ tí ẹ ò dọ́mọ àtọ́ Fẹ́mi lè dọ́mọ ok dájú ẹni sí náà wọ́n ṣe kó sọ́mọ Fẹ́mi náà wò lórí ẹran so both of you a lè sùn pẹ̀lú òun àti ìfọkànbalẹ̀ ló bá ní ok I accept ó ní ṣé mo peace tó wà bẹ́ẹ̀ kó orí ọ̀rẹ́ ẹ̀ kó máa bá ìyàwó ẹ̀ lájọṣepọ̀ orí ọ̀rẹ́ ẹ̀ tó sì ń bá ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀ níṣẹ́jú rẹ̀ ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn gbà táwọn bẹ̀rẹ̀ àwọn tó ń lájọṣepọ̀ òun pẹ̀lú Fẹ́mi ó ní kó sọ fún Fẹ́mi pé this is where you start from ó lóun máa rí pé wọ́n ní wọ́n máa ń láìka ẹsẹ̀ mi ó lóun tí experience rẹ̀ ó ní àti ṣe ẹ̀mí ìṣọ̀pọ̀ ẹ̀wọ̀ dáadáa ẹ̀fọ́ ẹsẹ̀ yín ẹ̀fọ́ gbọ́wọ́ yín kó mọ́ tẹ bá pàdé ọkùnrin tó bá mẹ́rẹ́ ṣe ó bẹ̀rẹ̀ láti kẹ ẹsẹ̀ mi ó ní ìkẹsẹ̀ òun báyìí ìfẹ́ bẹ̀rẹ̀ sí mú ẹ̀wọ̀ kan ìkẹsẹ̀ òun yìí ìka ẹsẹ̀ òun bí sókà ó ló mú ìka ẹsẹ̀ òun mú kẹsẹ̀ òun ó ní láti bí ẹtẹlẹsẹ̀ òun Fẹ́mi ló ti ń lo ahọ́n ẹ̀ tó fi dé gbogbo àárín òun ó nígbà tí Fẹ́mi di abẹ́ òun ó ní Fẹ́mi ó ní àti ṣeun tọ́wọ́ sọ pé èèyàn ńlá abẹ́ ó ní ẹgbẹ́ fún Fẹ́mi wọ́n ní kò mọ̀ yẹn bá ló pọ̀ ní òun kọ́ ọ̀nà ìjọba bí wọ́n ṣe ẹ̀jọ́ ìlú kò mọ̀ yẹn bá sùn àmọ́ ní orí ahọ́n ẹ̀ ló náà parí iṣẹ́ sí ó ní tó bá ta ọ́ bọ̀rọ̀ ó ní gbogbo ìwúmú òun gbogbo ọkùnrin tó wà bẹ́ẹ̀ lọ́tọ́ gbogbo etí òun gbogbo ojú òun gbogbo ara òun gbogbo ara ó ní òun ti máa ń mú sọ́sọ́ kó máa ń mú abíyá máa ń mú abíyá òun lẹ́sìpírẹ́sì rí ó ní Fẹ́mi fẹ́ lámi lábíyá pa ó náà ti ṣeun wọ́n ń dún bí àfi bí ẹlẹ́dẹ̀ ló ń sọ kí ni eléyìí bó ṣe sọ fáǹtì bó ṣe parí ó ní kò sọ fún yín nígbà tó parí tó lá tó máa fi wọlé báyìí gbọ́dọ̀ wọ́n ṣe náà nìyẹn olólùwà ìdáàbòbò ní òun gbà tẹ́lẹ̀ nìkan ni wọ́n bó lájọṣepọ̀ láìsí ọ̀rọ̀ ìdáàbòbò torí irúfẹ́ mi náà n ò lè bímọ fún owó ìdániláyé ó ní nǹkan fẹ́ kájọ máa káà méjì jọ máa kán jọ para wọn ṣẹ́mu káà méjì jọ para wọn Fẹ́mi fẹ́ pa Dayọ̀ kí Dayọ̀ náà fẹ́ pa Fẹ́mi nítorí òun ó ní kò tó nǹkan fẹ́ nìyẹn káwọn méjì kọjọ para wọn. olùwà ní bóyá sọ fún mi ní Dayọ̀ náà bá lọ pé kí ló fẹ́ ṣe òkú ní ìsàlẹ̀ ó ní òun lójú ẹ̀ òun nìkan ọmọkùnrin tó ti dìde fáwọn ṣe ní ìbálòpọ̀ yẹn nígbà tí wọ́n ṣe tọ́ báyìí òun kí yẹn kó sàmà pé òun ra àyè tóun fi sùn nígbà tí sùn lọ nìyẹn àárọ̀ tó máa jí báyìí òun ti bá Dayọ̀ ní kíṣí tó ti ń dáná lọ́dọ̀ àwọn tó ń sọ̀rọ̀ Dayọ̀ wá ń bẹ Fẹ́mi pé kó fi mí sílẹ̀ fún Fẹ́mi náà bẹ̀rẹ̀ pé ṣíbí àtọ̀ tí òun tó wọn fílẹ̀ ẹ̀yìn ṣíbí òun pàdúrà ẹ̀yìn ṣíbí òun ṣíbí ọjọ́ àgbè lára wọn pàtó ìjì ṣe ti dáná tàmà jẹ náà bẹ̀rẹ̀ ní òun ọ̀bẹ̀ tún owó ẹ̀ sáwọ́dì ẹni ìwà jáde fi wọ́n lẹ̀ ìfẹ́ kan jù àgbè òun ti rẹ̀ kán náà wọn pa ní kóun tó dé ìwà jáde nígbà tó ń jáde